Hello guys, welcome to this media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Governor Seyi Makinde of Oyo State on Tuesday visited Igangan and families of victims, assuring that such mayhem in the community will be the last. Accepting responsibility for the incident, Makinde said his administration had identified its failures and aspects of its security architecture that was not working, while promising to fix lapses in the state's security architecture. Makinde said he will henceforth be responsible for the effective operations of vigilante, local hunters, and others providing security for Igangan. tó gómìnà wa sọ wípé àwọn làwọn já wa kulẹ̀ o, báwọn làwọn fèèlì wa, inú wa tẹ̀ dùn pé ẹ̀sùn ó tọ̀rọ̀, ṣùgbọ́n àwọn ẹ̀mí tó ti sọnù yìí ń gọ́ kí ni ká ṣe lè lórí, àwọn ti bógun lọ́nu. irú eléyìí Ọlọ́run má jà rí mọ́ o, ohun tí ò dá o. wọn ò gbọ́dọ̀ fìyẹn jẹ́ oyè àwòdì kó má lè dádì ẹgbẹ́ o. gbogbo ẹ̀yin olóṣèlú wa tó jẹ́ pé àrà tó bá wù yín lẹ̀ ń dá, tí nǹkan ọ̀bá ti bàjẹ́ ẹ̀ ní dìde. gómìnà wa, ẹ̀bẹ̀ tèmi fẹ́ bẹ̀ yín ni wípé àwọn fìgìláńtè wa tẹ̀lé fẹ́ ràbọ̀n fún, ẹ dákun ìbọn gidi ni ẹ rà fún wọn, ẹ má fún wọn ní sakabùlà o, torí gbogbo wa la mọ̀ pé nǹkan táwọn Fúlàní ń gbé lọ́wọ́ AK-47 ni o. ẹ má jẹ́ abọ́rọ̀ ní ọ̀gùn, ẹ gbọ́rọ̀ lẹ́nu gómìnà gangan fúnra wọn. First, mo fẹ́ sọ fún yín, mo ti address àwọn èèyàn ní ilé bàbá Ifá níbẹ̀ yẹn, bọ́n tí mo sọ ń bẹ̀ òun náà ni màá repeat ń bì. First, mo fẹ́ sọ fún yín, mo ti address àwọn èèyàn ní ilé bàbá Ifá níbẹ̀ yẹn, bọ́n tí mo sọ ń bẹ̀ òun náà ni màá repeat ń bì. Gẹ́gẹ́ bí ìjọba, we failed you. We failed you because the loss of lives listen to me. Gbogbo ẹ̀mí tá a fi ṣòfò. Ó ń ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀. Tí ẹ bá fẹ́ sọ pé ẹni tí kò ṣe nǹkan tó yẹ kó ṣe tí rokìní fi ṣẹlẹ̀, èmi ni. Baálẹ̀ kínní, baálẹ̀ kejì, tí ojú náà ò bá fọ́, mo fẹ́ bẹ̀ yín ni, mo wá síwájú yín láti sọ fún yín pé this is the last time tí irú nǹkan báyìí tá a ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ṣe rí tí
ọ̀rọ̀ bá ti dé ibi tó jẹ́ pé eṣinṣin ó ti bàlẹ̀ ibi tó delicate ní ara èèyàn, ọgbọ́n ni a fi yanjú ẹ̀. Mo ti sọ fún alága yín, gbogbo àwọn vigilantes àti àwọn tí wọ́n ń ṣọ́ ìlú, ìjọba yà wà responsible fún wọn. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ààyè kí ìjọba yìí ni, tí ẹ bá fi mí síbẹ̀ mi ò ní sí níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún mi láyè láti ṣe n tó tọ́ àti n tó yẹ, tó fi jẹ́ pé irú àpéjọ yìí kò ní wáyé mọ́. Irú àpéjọ pé òun pẹ́ nìkan security issues ní Igangan will be a thing of the past. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ fún mi ní àyè láti ṣe n tó tọ́ àti n tó yẹ. Mo bẹ̀ yín ni, don't take the laws into your hands. Gbogbo ibi tí failures ti wà, gbogbo ẹ̀ láti identify, and ẹ wo weather tó wà níta nsìn, irú àsìkò tó yẹ kí a máa lọ sóko ni, ká máa sùn kí pẹ̀lú two eyes closed. Èmi ni kẹ́ hold accountable. Mi ò níbi tí mo fẹ́ sá lọ, mi ò lè sọ pé Abuja ni, because there are certain things tí àwa náà put in place tó yẹ kó ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ fún mi ní time, we will resolve it, and lágbára Ọlọ́run tí ẹ̀mí bá wà, ìrètí wà fún gbogbo wa. Ẹ ṣé, mo dúpẹ́. Obrigado.